bó jẹ́yìn dà Olódùmarè yóò jẹ́ kí a rí yín pẹ́ náà ẹ jẹ́ kí n wá padà lọ sí ọ̀dọ̀ bàbá wa Chief Lékan Àlàbí máyẹ̀ ìlú Ìbàdàn ọ̀dọ̀ wọn ni mo fẹ́ lọ báyìí bàbá ẹ káàbọ̀ lẹ́mo rí pé ẹ ti bá wa gbáradì náà nígbà tí màá tún máa bí ń léèrè àwọn ìbéèrè eléyìí tí ó tún kàn báyìí ní abala tí a dé yìí ẹ̀yin àgbàlagbà ẹni ọmọ tá a bá fẹ́ sọnù ẹni níṣe là á tọ́ á kẹ́ á sì fi hàn pé báyìí ni ó ṣe rìn bàbá níbi tá a bá dé lónìí gbogbo ara mọ̀ pé ìran Yorùbá ti ń sọnù kí ìran Yorùbá má bá wa sọnù òun Olódùmarè ṣe bá wa dẹ́ ẹ̀yìn wọ̀nyí sí látara wípé ká lè rí ń béèrè tó jọmọ́ ọ̀rọ̀ Yorùbá ojú wo lẹ́yìn fi wo ọjọ́ ọ̀la àwa ọ̀dọ́ àti ìran Yorùbá pẹ̀lú bí nǹkan ṣe rí lóde Nàìjíríà báyìí sà. ó ṣe mo dúpẹ́ mo yẹ kí àwọn ọ̀jọ̀gbọ́n wa pé wọ́n kó ohun wàá rí pé wọ́n ń lo àwọn kankan tí mo ti sọ pé Yorùbá pé a jẹ́ special wàá rí pé àwọn náà ti ń lo special nígbà tí a bẹ̀rẹ̀ àtìgbà tí gbogbo ti máa ti ní àǹfààní orílẹ̀ mo máa ń ní pé kí àwọn Jews tán wà ní Israel yẹn wọ́n yé máa sọ pé àwọn children of God mo sọ nínú ètò wípé wọ́n ní ọba kan àwọn náà ní ọba kan yẹn àwa Yorùbá nípa pé àkàndá ẹ̀dá àṣàyàn ẹ̀dá àwọn tó ń ṣàdá. ẹ ṣe bàbá wa àkàndá wa lóòótọ́. gbogbo nǹkan tí báyìí bá a ṣe ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí mo wà ní ibi tó ń pè ní London ìlú London mo wà yìí a wá ṣe ayẹyẹ òpin ogun Kírìjì tó parí ní September 23rd 1886 138 years ago. mo máa ń sọ fún àwọn èèyàn pé àwọn Gẹ̀ẹ́sì ọlọ́gbọ́n ni wọ́n tí wọ́n máa ń pè ní diplomatic tí British tó bá ti wà yíká tó bá rí pé ẹ ti pọ̀ ju òun lọ á wá di dìdẹ̀n kò ní gbóyín lẹ́nu torí mọ̀ pé ìyàlẹ́ fi jẹ̀ á mú sùúrù tí ó fi wá tẹ́ẹ̀ fi bọ́ sí gbangba àbí tí ó fi rí àwọn ará tiẹ̀ náà tí ó wà balance òun náà ń pè ní diplomacy tó bá ìwà àti ìṣe àwa Ìbàdàn mu tó fi ń pè wá ní Ìbàdàn Mercy ọ̀gbọ́n. ṣe é rí ẹni tó bá gbọ́n kì í pariwo kì í jà torí mọ̀ pé nígbẹ̀ngbẹ̀ng gbogbo yín ẹ̀ ẹ̀ ń bọ̀ ẹ̀ sì máa dọ̀bálẹ̀ fún òní Yorùbá ẹ̀yin ẹ̀ wo àti máa ṣe bọ̀ sẹ́yìn. mo sọ pé oníròyìn ni mí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo bá gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ 4 ṣiṣẹ́ gẹ́gẹ́ bí press secretary mo bẹ̀rẹ̀ pẹ̀lú ilé Chief Bọ́lá Ìgè sáà kọ́lọ̀ máa bá mi dẹ̀lẹ̀ fún wọn 1983 mo dẹ̀ tó ṣe press secretary gómìnà ológun 3 successors of Bọ́lá Ìgè the then Lieutenant Colonel Oladayo Pokuola who today is a retired Major General and a lawyer, followed by the late Brigadier General Adetunji Dowo Olurin, followed by the late Brigadier General Ṣàṣà Ènìyàn Ọ̀rẹ́sàn. nígbà tí mo ń ṣe press secretary General Ọ̀rẹ́sàn yẹn àwọn náà wá bá àwọn ẹlẹgbẹ́ wọn sọ̀rọ̀ tí wọ́n jẹ́ military governors of Odua states mẹ́rẹ̀ẹ̀rin nígbà yẹn àwọn náà dẹ̀ ní ẹni tó ti fẹ̀yìntì níṣẹ́ ológun ojú omi Commodore Olabode George was then a Navy captain
the late Navy Captain Mohammed Lawal of Ogun State. Wọ́n ò sọ fún mi o, èmi náà ò dẹ̀ bẹ̀ wọ́n ṣẹ́ o. General rẹ̀ sọ̀yọ̀ wá ń sọ fún àwọn mẹ́ta tó kù yẹn pé kán jọ. Lẹ́kàn Àlàbí ti ṣe sẹ́kítírì àwọn aṣíwájú òun mẹ́ta. Wọ́n bẹ̀rẹ̀ sí òun lọ́wọ́lọ́wọ́ báyìí. Kán jọ ń dúró lọ́wọ́, kán jẹ́ káwọn yàn mí ní Pioneer Public Affairs Manager of Odua Investment Company Limited. Gbogbo wọn lè so wọ́n fi mí ṣe Pioneer Public Affairs Manager of Odua Investment Company Limited. Ibi tọ́lọ́run ti wá gbé ògo fún mi nìyẹn tí mo wá rí àṣírí Yorùbá ní dáadáa. Pé àṣẹ special people ni wá lóòótọ́. Torí Odua Investment Company Limited yẹn wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ under Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ as Western Nigeria Development Corporation. Ìgbà tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ láwọn fẹ́ lọ ṣe ìbò Prime Minister 1959 wọ́n ti gbé premiership fún Chief Samuel Ládòkè Akíntọ́lá, àwọn ni Premier Western Region. Ìgbà táwọn ológun gba ìjọba ní 1966 wọ́n yí orúkọ Western Nigeria Development Corporation kúrò ní WNDC, wọ́n pè ní Industrial and Investment Credit Corporation IICC, kan tó wá yí sí Odua Investment Company Limited ní October 1, 1976. Gbogbo àwọn nǹkan ìyanu ní Western Region from Premier Ọbáfẹ́mi Awólọ́wọ̀ to Premier Samuel Ládòkè Akíntọ́lá bí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ rí pé àwọn ọ̀jọ̀gbọ́n nìkan ló lè ronú nǹkan tí wọ́n dálẹ̀ nígbà yẹn ní Western Region. Wọ́n mú omi, wọ́n fún un jáde inú àpáta. Lára wọn ni the first television in Africa, WNTV, àti radio commercial, the first commercial radio ní Nàìjíríà àti Africa, tán pè ní WNBS, àtàwọn iléeṣẹ́ ńláńlá Premier Ládòkè Akíntọ́lá, àwọn náà kọ́ Cocoa House, ilé àwọn àgbẹ̀ tó wà ní 25 story building. Premier Ládòkè Akíntọ́lá ló ṣí ní August 30, 1965. Wọ́n pa wọ́n ní January 15, 1966. So ìwádìí tèmi ṣe yẹn ìgbà tí mo wà ní iléeṣẹ́ okòwò Odua ní nǹkan tó ń pè ní empirical fact, téèyàn máa sọ pé ẹgbà déètì rèé, orúkọ àwọn tó ń ṣe é rèé, ibi tó ń ṣe é rèé, ní kókó irú ẹ̀ ní National Bank of Nigeria. National Bank yẹn òun ni the first commercial bank tó kọ́ iléeṣẹ́ ara branch offices, design kan ṣoná lò all over Nigeria. Tẹ́ bá lọ wo àwọn old branches National Bank ní àti Ìbàdàn dé Kaduna dé Port Harcourt, one single design ni wọ́n. Ẹ̀pẹ́ Plywood Industries, Wema Bank, Cocoa Industries Limited, àtàwọn iléeṣẹ́ ńláńlá bẹ́ẹ̀ yẹn. Òun ni ó fún ìjọba Western Region ní financial muscle. Ìtọ́pẹ̀ ní WNDC yẹn, Western Nigeria Development Corporation, wọ́n gé ẹ̀yà kan kúrò mẹ́, wọn kì í gbé jálẹ̀. Full name ẹ̀ ní Western Nigeria Development and Credit Corporation. Òun ló ń yá ìjọba Awólọ́wọ̀ lówó, tó ló ń ṣòwò, tó ń jèrè. Àwọn Gẹ̀ẹ́sì náà ló ń pe àwọn Balewa
Azikiwe, Amadu Bello àti àwọn ẹ̀yà tó kù ẹ lajúlẹ̀ ẹ̀ ń wo western region ó ń bẹ́ lọ ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá lówó ló lẹ́nu ọ̀rọ̀ nínú àjọṣepọ̀ kì bá jẹ́ ìyàwó tọkọtìyàwó ẹ sọ̀kò sìtáànì sáàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti Ládòkè Akíntọ́lá àìjẹ́ bẹ́ẹ̀ apá yín ò ní lè ká western Nigeria mọ́ ẹ̀ẹ̀mejì ní western Nigeria yá federal government Balewa lówó oṣù san ọdún wọn dá padà ẹ̀ẹ̀mejì ní western region ló yá federal government Nigeria ní salary western region ló ń san highest salary and allowances western region ló bẹ̀rẹ̀ free kíní kan tó wà nínú free education yẹn tán máa ń yọ kúrò Ọbáfẹ́mi Awólọ́wọ̀ government nítorí wọn pè é ní pé free and compulsory primary education tí ọmọ ẹ bá tó lọ sí school ọ̀fẹ́ tó òjò ó lọ ẹ̀wọ̀n òun náà ni wọ́n tún ṣe láti 1979 fún àtọ́ gbàjọba tó ń jẹ́ Unity Party of Nigeria tó ń ṣe free education wọ́n ń fa àwọn ọmọ school ní textbook àti exercise book gbogbo àwọn ọmọ tó wà ní ilẹ̀ Ìgbò torí àwọn UPN government nìkan ló ń ṣe free education gbà yẹn wọ́n lọ kó wọn wá sẹ́kọ̀ọ́ under Governor Lateef Jákàndé under Governor Bọ́lá Ìgè ọ̀gá mi àti aṣíwájú yẹn mo mí mentor role model torí fúnra Bọ́lá Ìgè ló sọ fún gbogbo yẹn pé òun fẹ́ fi Lẹ́kàn Àlàbí ṣe protege nǹkan kan tí Bọ́lá Ìgè ò rí ṣe ni pé wọn ò rí mi wọ́ sínú òṣèlú politics wọ́n dán o èmi ni mi ò lọ ṣùgbọ́n gbogbo yòókù tó máa ń fọ̀nà hàn láyé Bọ́lá Ìgè gbogbo ẹ̀ ló fi hàn mí tó fi jẹ́ pé àwọn èèyàn tó bá mọ àárín Lẹ́kàn Àlàbí ọmọ kékeré àti Bọ́lá Ìgè wọ́n máa ń bi mí pé ṣe bí Ìbàdàn ni ẹ́ màá ní yẹ̀ ẹ́ ṣé o bá Bọ́lá Ìgè tán ni màá ní kí ló dé pé kì í yé sọ̀rọ̀ rẹ pé òun ni ọ̀gá rẹ màá ní ọ̀gá mi ni mẹ́ńtọ̀ pé kán wọ́ mi lọ sí politics wọn ò rí sí torí mi ò fẹ́ lọ bá wọn ṣe politics torí báwọn ní politics ti ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà kò tẹ́ èmi lọ́rùn ọmọ èké kan á kàn sọ jùà so nǹkan tí mò ń sọ yìí ni pé iléeṣẹ́ òkòwò Oòduà ó jẹ́ kí n rí àṣírí agbára tọ́lọ́run fún Yorùbá leadership ẹ lọ gbogbo àwọn iléeṣẹ́ tí mò ń dárúkọ nígbà tí ó ṣe láyé Abacha ó fẹ́ gba National Bank tó wà ní London ó fẹ́ rà toró yà lẹ́nu pé báwo làwọn ẹ̀yà kan ṣe advance láti ayé ìjọ sí di tán fi ní dúkìá tó lé Abacha wanted to buy National Bank in London building yẹn ló wọ̀ lójú Lieutenant General tó ṣe external minister láyé Gawon Jogaba òun ó lọ lèdí àpò máwọn ọmọ kan tán pé àwọn Yorùbá ó lọ gba Ẹ̀pẹ́ plywood industries tó wà ní bèbè Ẹ̀pẹ́ nítorí kí ni ó fẹ́ fi ṣe JETTY jet ọmọ Haúsá kan wọ́n pè ní Garba Lawal Garba ó fi ìwé Koko Industries Limited tó wà ní Ìkẹjà ó lọ fi yáwó fóònù ló máa ní so gbogbo nǹkan tí ọ̀jọ̀gbọ́n wa bàbá Akíntóyè tán sọ yẹn gbogbo ètò wà nílẹ̀ kó má lọ dàbí pé ẹnu àwọn Yorùbá yẹn ti dùn ẹnu olóyè Lẹ́kàn Àlàbí ti dùn jù ẹnu àwọn bàbá ó máa ń dùn yóò sì máa dùn ọlọ́mọ ìkẹnu wa mò ń ṣe program kan lọ́tọ̀ọ̀sì ní iléeṣẹ́ móhùnmáwòrán Àgídìgbò
88.7 FM níjọ́ Monday la máa ń ṣe 7:30 PM to 8 PM wọ́n ń pè ní ìwé ìrántí. Gbogbo nǹkan tí n bá sọ nínú ètò yẹn àti tí mo ti sọ sẹ́yìn àti tí màá sọ ní ọjọ́ iwájú lágbára Ọlọ́run gbogbo ẹ̀ ló máa ń ní empirical màá dárúkọ date, names, places tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ ẹ bá fẹ́ wádìí kó lọ wádìí. So modern era Yorùbá ni Oòduà Investment Company Limited tí mo sọ. Kí ìwà wa ṣe pé àwọn àkàndá ẹ̀dá gbogbo iléeṣẹ́ tó ń dálẹ̀ nígbà yẹn àwọn òyìnbó Gẹ̀ẹ́sì kan ń wò wá ní pé ta ló ń mo náà ti ń rí kíní ta ló ń fi yé wọn. Òun ló fi jẹ́ pé ní ayé Abacha ó dójúlé Yorùbá. Ìyẹn ló ṣe gbé Baṣọ̀run P. Abíọ́lá sí àtìmọ́lé. Ibẹ̀ ni Abíọ́lá kú sí ní July 8, 1998 nígbà tó ń fún ní jíìmù. Bó ṣe jẹ́ pé American Secretary of State wà yẹn ó ti di Dr. Susan Rice ó láwọn ò fi májèlé sínú tíì táwọn fún Abíọ́lá fi májèlé sí èèyàn mu tí òun wọ́ ó ń làágùn ẹ wá lẹ tẹ̀ sí orí ibi tó jókòó sí ibẹ̀ ló gbà lọ. n tó ń dùn wọ́n ni pé níbo làwọn Yorùbá yìí ti ń gbà yọ torí àwọn tí iléeṣẹ́ Oòduà tó employ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ wọn ò níye. Àwọn tí wọ́n ń ṣe contractor supplier sí àwọn iléeṣẹ́ yẹn pàápàá jùlọ àwọn iléeṣẹ́ hòtẹ́ẹ̀lì Lagos Airport Hotel, Premier Hotel, Lafia Hotel àtàwọn iléeṣẹ́ míì wọn ò níye. Gbogbo tí mo sọ náà ni àfikún pé adìẹ funfun ò mà mọ́rẹ̀ lágbà ni. Ṣùgbọ́n ní ìgbà tí Major Gideon Ọkà tó ṣe kú ìgbàjọba túláàsì tó fẹ́ lé Babangida lọ ní April 22, 1990 Babangida wà embarrassed pé gbogbo bóun ṣe máa ń dán ẹnu kiri pé kò sí kú kankan tó ṣe Nàìjíríà láti 1966 tóun mọ̀ pẹ́. Báwo làwọn Ọkà tó ṣe meeting tó dẹ̀ plan kù tí ò dẹ̀ lu nítorí Ìsẹ́yìn command ní Nàìjíríà mi post Ọkà sí láti Ìsẹ́yìn yẹn ló ti ń ṣe meeting abẹ́lé tó fi ṣe kú yẹn ní April 22, 1990. Ọlọ́run tó sọ pé òun ò tíì nídìí ẹ̀mí Babangida ló jẹ́ kó escape bọ̀ tó wà lákọọ́lẹ̀ pé Ọkà ó ti tọ́pù. So Babangida wá lọ ṣe broadcast pé gbogbo ibi tí àwọn military officers tí wọ́n ti máa ń pàdé civilians jókòó ṣe meeting òun abolish. Èyí tó dẹ̀ ń sọ gan tó kàn ń fi abẹ́ ahọ́n sọ ní Oòduà Investment Company Limited. Ó lóun cancel Oòduà Investment Company Limited kó má dàbí pé ó rólé apá kan ó ní àti New Nigeria Development Corporation NNDC tó jẹ́ ti àwọn Haúsá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe Yorùbá tó bá ti gbọ́ ọ̀rọ̀ kan pàápàá jùlọ láyé mílíọ̀nù ìjọ́ kejì ni Yorùbá máa bẹ̀rẹ̀ sí mú sẹ́yìn sí. Ìjọ́ kejì tí Babangida broadcast fóun council Oòduà ni wọ́n yan kọ́mítì tó máa pín dúkìá àti gbèsè Oòduà assets and liability. Ẹni tó ń fi ṣe alága kọ́mítì tó máa pín yẹn ọlọ́ndẹlẹ̀ fún ọba yìí gbà yẹn wọ́n jẹ́ ọmọ ọba wọn tí ì jẹ́ ọba ìlú Ìjẹ̀ṣà gbà yẹn wọ́n jẹ́ MD báǹkì ni àwọn náà ní gbà yẹn wọ́n jẹ́ Prince Ọládélé Ọláṣòwò. Ìjọ́ kejì ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń pín Oòduà gẹ́gẹ́ bí general manager corporate affairs Oòduà
mo ní láti pe àwọn ẹgbẹ́ mi ní NNDC Kaduna pé sẹ́yìn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí decree broadcast Babangida. Wọ́n ní ẹ̀yin Yorùbá ẹ̀yin lè mọ̀ àwọn ò kì í ṣiṣẹ́ tàwọn bẹ́ẹ̀, àwọn ò kì í gbọ́ broadcast television àti radio, àwọn ò kì í fi ń ṣiṣẹ́, àwọn ò dẹ̀ kì í wo kọ́tọ́kọ́ pé the secretary to the military government must write them a memo táwọn máa ṣẹ́ lórí. So ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láwọn ò bẹ̀rẹ̀. Mo ṣe fóònù Aṣọ̀run Abíọ́lá ni pé ẹjọ́ sáà mo ń bọ̀ wá rí yín, mo bá gbọ́kọ̀ bá polisi kẹjà ńlẹ̀ o. Ó yọjú sí mi ní 12:20 a.m. jọ́nà pé lẹ́kọ̀ọ́ sà kí ló dé, ó ní kí ló dé. Mo ní ọ̀rọ̀ Oòduà ni mo bá wà, kò ń ṣe personal. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín iléeṣẹ́ okòwò Oòduà lórí broadcast ọ̀rẹ́ yín ṣe, ṣùgbọ́n wọn lift finger kankan ní Kaduna o. Ó ní irọ́ ni excuse ṣe bóun ni mo wá ẹ fóònù bó ṣe bẹ̀rẹ̀ sí ní fóònù Babangida lórúkọ yẹn ni wípé tí wọn ò bá ti lè disband Northern New Nigeria Development Corporation NNDC nǹkan kò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Oòduà. Mo ṣe ń bá yín sọ̀rọ̀ bí Oòduà ṣe escape ni, torí èmi ò mọ nǹkan tí Yorùbá fi ṣe àwọn ẹ̀yà yòókù Nàìjíríà. Gàdá fi ṣe wọ́n jẹ́ ó clear. So bàbá ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ dúró níbi tí ẹ má bínú, mo fẹ́ béèrè àwọn béèrè kan kó tó di pé màá pè àwọn abáǹjà kí n tó yé ni, torí pé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ó sì ń gba omijé lójú mi níbi tí mo dúró sí yìí, tí n bá padà díẹ̀ sẹ́yìn wípé orílẹ̀-èdè tilẹ̀ Yorùbá, ẹ jẹ́ kí n pè nílẹ̀ Yorùbá láyé Awólọ́wọ̀, wọ́n gbé nǹkan ribiribi pé wọ́n ń yá ìjọba àwọn Haúsá lówó láyé ọjọ́ òun. No, Federal Republic of Nigeria. Federal Republic of Nigeria ni wọ́n ń yá lówó láyé ọjọ́. Wọ́n san salary federal workers. Wọ́n bá wọn san salary. Wọ́n yá wọn lẹ́ẹ̀mejì. Lẹ́ẹ̀mejì ẹ ṣe. Ọmọ Haúsá ló tún wá lọ ta Cocoa Industrial Area, ó lọ fi yáwó ó tà á. Cocoa Industries Limited. Industry Limited ó tà á. Garuba Lawal lórúkọ ẹ̀. Garuba Lawal lórúkọ ẹ̀ ó tà dànù ohun tí Awólọ́wọ̀ fún kòkó tí wọ́n fi ṣe lábẹ́ Oòduà investment. Ó lo papers wa, ó lọ fi yáwó ní bank. Ṣùgbọ́n bá a ṣe ń sọ, mo gbọ́dọ̀ quickly dárúkọ late October Muhammed Jọbí Fẹ́lẹ́ àti bọ́ọ̀dù wọn. Àwọn ni wọn ò jẹ́ kí àwọn Haúsá ra Oòduà. Ó mà ṣe o. October Muhammed Aliu Jọbí Fẹ́lẹ́ ọmọ Kàrí Àkókò ni wọ́n àti bọ́ọ̀dù wọn. Gbogbo nǹkan tí àwọn Joe Garba tán rà, gbogbo èyí tí mo ní ẹnìkan lọ fowó wa Cocoa Industries Limited, gbogbo ẹ̀ ni wọ́n gbà padà. Ó dà iṣẹ́ bàbá, ṣé wọ́n sì ń bẹ̀dì sí i àbí wọ́n ti parẹ́? Mo kúrò ní iléeṣẹ́ Oòduà ní 20 years ago voluntarily, so ẹ má jẹ́ ń dá yín lóhùn tó máa bọ́ sí òtún bá ń tẹ́ mi mọ bọ́n ṣe ń ṣiṣẹ́ wọ́n bẹ̀ mọ́. Mo ti kúrò mẹ́ẹ̀ 20 years ago. But gbogbo nǹkan tẹ́mi náà ń kà tá à ń gbọ́ tá à ń rí, ẹ jẹ́ ń sọ pé wọ́n sì wà bẹ́ẹ̀, ẹ jẹ́ ń sọ bẹ́ẹ̀, but mi ò fọ́ sọ́dọ̀. Kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ pé wọ́n sì wà ń bẹ̀. Mo rò bẹ́ẹ̀. Àwọn tí a rí functionality wọn, tá a rí ojúṣe wọn mọ́ nílẹ̀ Yorùbá. Mo wá fẹ́ kẹ́ bá mi dáhùn béèrè mi padà. Kí ni tí mo wá béèrè ẹ ti bá mi yẹn, ó lè tó túmọ̀ sí wípé ọjọ́ ọ̀la Yorùbá, ọjọ́ ọ̀la ọ̀dọ́, ọjọ́ ọ̀la àwọn ọmọ yín àti àwọn ọmọ ọmọ yín nílẹ̀ Yorùbá ó mẹ́ẹ̀, kí sì ni ọ̀nà àbáyọ? Ẹ ṣe, mo sọ fún ẹ àti gbogbo àwọn bàbá ìyá ọmọdé àgbàlagbà tó ń gbọ́ ètò wípé mo ṣe press secretary àwọn governors old Ọ̀yọ́ state. Ntọ́pọ̀ ní old Ọ̀yọ́ state ni president Ọ̀yọ́ and Ọ̀ṣun state, from Chief Bola to
General Oladapopola to late Brigadier General Olu to late Brigadier General Oresanya. Ohun tí mo rí ni pé bí wọ́n ṣe dá àwọn bọ́lọ̀ ṣe dá ẹ̀yà Haúsá Ìgbò tó bá ń sọ̀rọ̀ wàá rò pé wọ́n ń jà ní. Professor Chinua Achebe bọ́lọ̀ kó fọ̀rọ̀ kẹ́ ìwé tó kọ last ó pè ní there was a country. Nínú ìwé yẹn ó sọ pé characteristic àwọn Ìgbò lòun náà ó ní táwọn bá ń sọ̀rọ̀ ẹni tó bá wà ń ta àròpọ̀ àwọn ń jà torí forcefully náà máa ń sọ̀rọ̀ ariwo. So ohun tí mo ṣàkíyèsí ni pé àti Haúsá àti Ìgbò torí bọ́n ṣe máa ń sọ̀rọ̀ pàápàá jùlọ tó bá yẹ pé ọ̀rọ̀ yẹn ká wọn lára. Ọ̀pọ̀lọpọ̀ Yorùbá wọ́n máa tọ̀ ara wọ́n máa ń ṣojo wọn lè gbéná kojú wọn. Àwọn tí gbọ́ nǹkan tí bàbá Professor tó ń sọ lẹ́ẹ̀kan tẹ́mẹ́rẹ́ ó ní ọmọ obìnrin Yorùbá ọmọ ọdún 9 ó ló máa dúró tandi tó bá lóyìnbó àwọn ẹ̀yà míì wọ́n á ti sá lọ. So ọjọ́ iwájú Yorùbá ìbéèrè tó béèrè nìyẹn o àbí. Ó dáa ẹ jẹ́ kí n gbà bẹ́ẹ̀ ẹ ṣe gan ni gẹ́gẹ́ bí mo sọ wípé nígbà náà tó ní pé ká tún lè rí yín gbé wá ní ọjọ́ míì pétò yìí kò ní ju wákàtí kan lọ wákàtí kan wa náà ó sì ti pé báyìí nígbà tí màá lọ padà sọ̀rọ̀ àbáwá bá ń jà kí tó yẹ àwọn ni wọ́n bá wa dáhùn ìbéèrè eléyìí tí ó gbẹ̀yìn ètò yìí tí Dr. Sabi tí wọ́n jẹ́ alága wa tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín pé ẹ wá ẹ jẹ́ kí n paṣọ bàbá torí bàbá ni wọ́n bá wa dáhùn ìbéèrè eléyìí tí ó kẹ́yìn ètò yìí tí a fi pàṣẹ ètò ilẹ̀ láì ní gbára wa ní àkókò. Bàbá Professor. ọwọ́ tí ẹ̀yà Nàìjíríà àbí àgbáyé ọwọ́ tó bá gbé ní kí Yorùbá náà ẹ gbé padà fún wọn ẹ má bẹ̀rù ẹ má ṣojo. Ẹ ṣeun gan sà. Ẹ ṣeun. There was a country. That was the last book by Professor Chinua Achebe. Ló sọ pé àwọn máa ń sọ̀rọ̀ pẹ̀lú ohùn líle. Èmi wàá mọ nǹkan tí Yorùbá fẹ́ máa gbọ́ tẹ́wàá máa ẹ̀yin ọ̀dọ́ ẹ máa gbọ́. Èmi ò support pé kẹ́ ẹ lọ jagun. Mi ò dẹ̀ ní kẹ́ ẹ lọ gbé àdá àti ọkọ̀. Ṣùgbọ́n ọwọ́ tí ẹ̀yà Nàìjíríà bá gbé yọ sí yín ẹ gbé yọ sí wọn padà. Ẹ ṣeun gan ni bàbá ẹ ṣàdúpẹ́ àgbà òjẹ yín dà Yorùbá náà sọ wọ́n ní lówelówe báyìí làlúlẹ̀ àgìdìgbò wọ́n ní ọlọ́gbọ́n a máa jó wọ́n ní ọ̀mọ̀ràn a sì máa mọ̀ ẹ̀yin àgbà ẹni àbọ̀rọ̀ ò tó fún ọlọ́gbọ́n. Akínyìn bàbá wa olóyè Chief Lékan Àlàbí máyẹ̀ ti ilẹ̀ Ìbàdàn àwọn ni wọ́n ti ń bẹ pẹ̀lú wa láti àtàárọ̀ a dẹ̀ sọ pé ètò yìí kò ní ju wákàtí kan lọ ká tún lè rí wọn gbé wá lọ́jọ́ míì nítorí wípé ọgbọ́n ń bẹ nínú omi àmú wọn tá a fẹ́ mu torí ní tèmi ò gbọ́ rí láyé ni pé Yorùbá ayá Nigerian government lówó mo gbọ́ fún ìgbà àkọ́kọ́ lónìí mi ò sì gbọ́nù tán wípé. Federal government headed by Tafawa Balewa. Yẹ bẹ́ẹ̀ Tafawa Balewa bẹ́ẹ̀ ni sà mo ti kọ́lẹ̀ náà mo ti kọ́lẹ̀ lẹ́ẹ̀mejì láyà wọn lówó bẹ́ẹ̀ sì ni mi ò sì gbọ́nù tán wípé kókó industrial pé ọmọ Haúsá ta ó fi yáwó mo tún gbọ́ for the first time. Garuba Lawan mo ti kọ́ síbẹ̀ náà Garuba Lawan mo tún gbọ́ for the first time lẹ́yìn tó jẹ́ pé bàbá ẹ tún sì ń bọ̀ padà lórí ètò wa lẹ́ẹ̀kan sí láti mọ ìtàn Yorùbá láti mọ ibi tí Yorùbá ti bẹ̀rẹ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan ni ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan ni ẹ jẹ́ kí n padà sọ̀rọ̀ bàbá torí bàbá wa bá ń Akíntóyè wọ́n bá mi kí yín lẹ́yìn náà á wà béèrè tó gbẹ̀yìn lọ́dọ̀ bàbá Bánjí Akíntóyè ẹ jẹ́ kí n padà sọ̀rọ̀ bàbá wa Bánjí Akíntóyè bàbá ẹ káàbọ̀ bàbá wa Lékan Àlàbí ẹ bá wa kí wọn lẹ́yìn ìgbà tí bàbá wa kí wọn tán bàbá ìbéèrè mi wá ní bàbá wa Lékan Àlàbí ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléyìí tí ó wù wá lórí tó sì jẹ́ pé ó yẹ kí ìran Yorùbá ó yẹ ká ní àkọọ́lẹ̀
fún irú àwọn ìtàn báyìí nítorí pé àwọn ìtàn tó yẹ kí á bá ńlẹ̀ Yorùbá tó yẹ ká gbàgbé òun náà ni ṣùgbọ́n lápá ọ̀dọ̀ tí lélẹ̀ tí yóò máa jẹ́ ìbéèrè tá a fi mọ̀ kúrò lórí ètò tòní nígbà tí wọ́n bá wa kí wọ́n tán bàbá ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìbéèrè mi wá rèé kí ni àmọ̀ràn tí ẹ fẹ́ gba ọmọdé àti àgbà ilẹ̀ Yorùbá lórí ipò tá a jọ wà nílẹ̀ Nàìjíríà lónìí àti ọ̀nà wo ni Yorùbá fi lè bọ́ lọ́wọ́ ọ̀tá alé àti ọ̀tá òde bàbá Wálé Kàràbí sọ wípé àti Yíbò àtàwùsá tá a bá wò wọn ò fẹ́ràn Yorùbá nítorí pé ní ti Yorùbá gbé dání ní ta gbé dání pé àwọn British mọ̀ pé ẹ̀yin fúnfún ẹ̀yin wọ̀nyí kílẹ̀ ń wò àwọn Western ló ti lọ́mọ yín lọ́wọ́ yìí ìyẹn ni pé àwọn go fẹ́ràn wa ṣùgbọ́n ìran Yorùbá àárín ọ̀tá la ti ń rìn àárín ọ̀tá la ti ń jẹ àárín ọ̀tá la ti ń mu kí sì ni ọ̀nà àbáyọ tá a fi bọ́ torí pé Olódùmarè tó dẹ̀yìn méjèèjì sí ó fẹ́ kẹ́ ẹ tọ́ wa sọ́nà ó fẹ́ kẹ́ ẹ fi wá mọ̀nà ó fẹ́ kẹ́ ẹ sọ fún wa bá ṣe rìn tá a sì fi ní fẹsẹ̀ kọ́ ni ẹ ṣé pọ̀ bàbá. mo dúpẹ́ ọmọ mi ẹ ṣé rí àwa Yorùbá àwọn Amẹ́ríkà kan máa ń sọ pé sleeping with the enemy àwọn ọ̀tá là ń bá gbé tá à ń yọ̀ wípé a wà ní country kan láti bẹ̀rẹ̀ tán dẹ̀ ti dá Nàìjíríà ló ti rí bẹ́ẹ̀ nígbà tí àwọn òyìnbó máa fi dé àwa ti di ọ̀mọ̀wé àwa Yorùbá a ti ń produce university graduates in 1860s lawyers doctors engineers and so on kó òyìnbó tó wá. Ṣapara William the first lawyer in Africa. Bẹ́ẹ̀ ni tó bó ṣe rí nìyẹn nígbà táwọn òyìnbó dé ó kọ wọ́n lọ́mìnú wípé àwọn ará bíi ti mọ̀wé bíi tiwa náà. Bẹ́ẹ̀ ni. Àwọn bàbá wa tiẹ̀ dá organisation kan sílẹ̀ tó ń pè ní Yorùbá National Cultural Nationalism tó jẹ́ pé àwọn èèyàn wá ní newspapers lẹ́kọ̀ọ́ tí wọ́n máa bú àwọn òyìnbó pé bẹ́tà ju àwa torí àwọn òyìnbó wá ń gbà yẹn wọ́n fẹ́ máa sọ pé gbogbo èèyàn dúdú ló ń bọ̀ ní òmò kankan they are morally inferior and so on àwọn Yorùbá kò wọ́n lójú pé rárá o àkànṣe arú wọn yẹn so ìgbà wọn yẹn àwọn bàbá the first female doctor medical doctor the African female African Mama Abímbọ́lá Awólì Ọbalá. Bẹ́ẹ̀ ni bàbá wa ṣe that's the truth a yàtọ̀ so by the time táwọn òyìnbó máa dé àwa ti kọjá ẹni tí wọ́n ń pè ní black people tí ò mọ nǹkan kan àwa we were already an educated nation and we were telling the white people that in our newspapers in Lagos. Àwọn òyìnbó wá decide wípé well the only way tí àwọn fi lè rí tí wọ́n jẹ ní country yìí because àwọn exploit country ni kí wọ́n wá dá country sílẹ̀ àwọn wá exploit ni the only way tí a fi lè exploit a country yìí is a gbọ́dọ̀ keep àwọn Yorùbá down. Àkínná dẹ̀ ṣe láti fi keep wa down èkíní láti educate láti sọ fún àwọn yòókù àwọn ẹ̀yà yòókù pé àwọn Yorùbá yẹn èèyàn burúkú ni wọ́n o àwọn nìkan ló mọ gbogbo nǹkan ló mọ ẹ yẹra fún wọn o ẹ bẹ̀rù wọn o ẹ má jẹ́ kán gba bí ìmọ̀ wa lọ́wọ́ o ẹ má jẹ́ kán gba ìlú yín mọ́ yín lọ́wọ́ o. So àwọn ló ti plant the hatred of the Yorùbá people ṣe àárín àwọn gbogbo ẹ̀yà. Azikwe, for instance, the first Igbo man to become a university graduate. Nígbà tó ń bọ̀ nílé láti America ní 1933 wọ́n dá dúró ní London. Ibẹ̀ náà ti sọ fún wípé farabalẹ̀ àbúrò. Òótọ́ African nationalism, black man, kẹ́nẹ́kan black power ló ń gbábọ̀. Ṣùgbọ́n nísìn dáadáa, àwa British authority a máa sọ ẹ́ di leader of the Igbo people. Kan tá a dẹ̀ fẹ́ kó ṣe fún wa.
You must mobilize Igbo to oppose the Yoruba in everything. So they signed an agreement with him. They brought him back to Nigeria. One person organized a tour of Igbo land fún àwọn díò ló ṣe chairman níbi tí wọ́n ti ń ṣe reception fún Aziko all over Igbo land. And they gave him money to start his newspaper. And the first thing tó máa ṣe nígbà tó dá bẹ̀rẹ̀ pépà yẹn pé kó bẹ̀rẹ̀ sí attack àwa Yorùbá. Gbogbo ilé ìtẹ́rí àwọn Ìgbò tó ń bú wálé ni wọ́n mọ origin trouble náà. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn. Wà á mọ́ra wa rí àwa àtàwọn Ìgbò mọ́ra. Àwa Yorùbá là ń travel káàkiri Áfíríkà àmọ́ Ìgbò àwọn Ìgbò mọ̀ wá. Àwọn òyìnbó ló train wọn láti believe pé we are an evil people and they must always fight against us. Ibi tó ti bẹ̀rẹ̀ ni wọ̀nyẹn. Bàbá nígbà ẹ̀ parọ́ dé WNTV bẹ̀rẹ̀ ní Saturday 30th October 1959. Bẹ́ẹ̀ni. Oúnjẹ WNTV first in Africa. Zik ó lọ bẹ̀rẹ̀ Eastern Nigerian Broadcasting Television lẹ́yìn WNTV. Bàbá mọ̀ tó pé tiwọn mọ̀ tó pé torí WNTV jẹ́ first in Africa. Zik pé tiwọn ní second to none. Yeah. Then ńgbà tí bàbá wa Awolowo àtàwọn ẹgbẹ́ ẹ̀ tán dá ẹgbẹ́ ọmọ Odùduwà sílẹ̀ ní London tó wá gbé wá sílé. Aziko ti dá Igbo National Union sílẹ̀ o. Bẹ́ẹ̀ni. Ṣáájú 3 years before. Aziko wá announce wípé we are going to fight this ẹgbẹ́. We will fight them in the streets, we will fight them on the hills, we will fight them in the mountains, we will fight them on the coast, we will fight them in their homes, and so on. Nǹkan táwọn òyìnbó fẹ́ kó ṣe nìwọ̀nyẹn. Àtijọ́ yẹn làwọn òyìnbó ti ń fight wa in our homes, everywhere. So we live among enemies. Then àwọn Fúlàní, àwọn òyìnbó decide wípé àwọn náà máa gbé Nàìjíríà lé lọ́wọ́ tán. And they rigged everything, constitution, boundary of the regions, and so on and so forth. Yeah. And they rigged the 1959 election. Yes. And made Balewa prime minister. Yes. And relegated our own leaders to official opposition. Yes. But from then, láti 1959 yẹn láti bẹ̀rẹ̀ sí plan pé wọ́n gbọ́dọ̀ destroy ilẹ̀ Yorùbá. Táwọn bá destroy ẹ̀ wọ́n ní jẹ́ ká gbádùn. Àwa òyìnbó nílé exploit Nàìjíríà bá ṣe fẹ́. Àwọn ẹ̀yin Fúlàní tá gbéjọba lé lọ́wọ́ ní gbádùn àwọn Yorùbá ti lágbára jù. Àwọn ló wá pé Akíntọ́lá sẹ́yìn. Try to educate where you are a better person than Awolowo. You will be a better leader for the Yoruba people and for the Western region, and so on and so forth. Up to that point, they were working together smoothly. Unfortunately, Baba Akintola can brainwash you into believing, and that's what caused the crisis in Yoruba land in 1962 to 65. Suspend the constitution in Western region, suspend the elected government, send Awolowo to prison, etc., etc. Kamaka. We are in the middle of enemies. Àwọn òyìnbó ti kọ́ wọn ní kọ̀ọ̀kan pé kan hate wa. Wọ́n lè ti hate wa kò sí nǹkan tá a lè fi change ẹ̀. Wọ́n lè sọ síta ṣùgbọ́n nǹkan tó wà lọ́kàn wọn nìyẹn. Àti Babangida o, àti Amadu Bello, àti Murtala Mohammed o, àti gbogbo wọn pátápátá kò sí lè tó láti Yorùbá. Nǹkan tó wà ń bẹ̀ nìyẹn. Ẹni tó bá rò pé àwa Yorùbá a máa jókòó sí Nàìjíríà, ẹ jẹ́ ká lọ ṣe restructuring, ẹ jẹ́ ká lọ ṣe regionalism kan. You are deceiving yourself. The only solution
tá a lè fún àwọn ọmọ wa tá a lè sùn dáadáa in our graves bàbá. The only gift tí irú àwa wọ̀nyí tá a lè fún àwọn ọmọ wa tó jẹ́ pé peacefully nínú grave wa ká gba country wọn fún wọn ká tó lọ. Ká gba country wọn fún wọn kì í ṣe dandan ni ká wà ní Nàìjíríà. Àwọn èèyàn bíi tiwa kan kàwé bíi tiwa tán lọ́gbọ́n tán mọ tán ọ̀pọ̀sù àwọn yẹn kò yé wọn ni. Kò yé wọn. But we must gradually make them recognize wípé the Yoruba people are living with the enemy and we must get people are living with the enemy and we must get out is the only answer. That's the answer. Tẹ́lẹ̀ kankan bá sọ pé òun ní answer mìíràn irọ́ pátápátá ni kò sí nǹkan answer kankan. And that's why I'm so committed to the struggle. But I want to be able to say to my God, when I did not leave my people in slavery. I found them in slavery. I did not leave them in slavery. That's it. Solution kan. These people hate us. Àwọn kan rò pé tá a bá fa Tinubu kọ́kọ́ àwọn kí má dárúkọ ẹ̀. Àwọn politicians wa lẹ́gàn wọn kọ́ rò pé tá a bá ti fa àwọn Ìgbò mọ́ra tá a mú dára wọn ṣe commissioner tá a mú kékeré kan wọn wá èrò you are just empowering the enemy. That's all. àti ìlànà tá a fi gbétò ẹ̀ sílẹ̀ máa fẹ́ kí Ajia àti Dr. Sabi tí wọ́n jẹ́ adarí ẹgbẹ́ yìí máa fẹ́ kí wọ́n bá mi sáré kí yín ní ìṣẹ́jú torí pé a dúpẹ́ lọ́wọ́ yín pé wá lẹ́yìn bàbá Fatai Ògúnníbídó àwọn náà ti ń bẹ kalẹ̀ pẹ̀lú wa. Ajia àti Dr. Sabi máa spotlight yín pẹ̀lú àwọn bàbá ń sìn yín ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin. Mo jẹ́ ẹ̀jẹ́ fún